Adébùkọ́lá o Shakirat ọmọ alájì bá sọ̀rùn fádọ́rẹ́ ọba mọ̀mọ́ dá lóhùn ọmọ òkè sí aya Adéjọbí ó yá gbéra lẹ̀ ó dìde o àjọ̀dún orí kádùn ló ṣe ọmọ ọlọ́jọ́ bí happy birthday to you kórí jẹ́ kó gbọ́ kó tọ̀ o kó dára lẹ́wà bí ọ̀sìn màmá Adétúbí Adébùkọ́lá ní wọ́n dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi tó dáhùn sí alani lọ́dọ̀ alani lóko àlàfúfú gbòkọlẹ̀ tó kárí ayé o Àyìnkẹ́ Ògọ̀ ó yá kárẹ̀ lù Òṣogbo nílé bàbá tọ́bí ọlọ́mọ ilé ọmọ láàyè mọ̀jẹ́ mọ̀rọ̀ ọmọ tẹ́lifíjọ́ mọ̀jẹ́ ṣàwíjàre títí délé ọba ta ni ọba mọ̀jẹ́ wíjọ́ o àfẹ́ni ọba pa ní ọba mọ̀jẹ́ wíjọ́ ẹ̀yin lọ́mọ akẹ́kọ̀ọ́ kakọ́ lọ́rọ̀ gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ yóò ṣe a kì í nílé bàbá ká mọ̀mọ́ nílé ìyá ẹ̀yin lọ́mọ bá ṣọ̀run àgbà òye ọmọ Aláàfin Ọ̀yọ́ èbó ní kọlà ọmọ èbó olóbì nílé yeye tó bí ọlọ́mọ Adébùkọ́lá màmá Adétúbí màmá Yọ̀mídé ní sọjọ́ bí lónìí ẹ̀ bá ń kí ìyá ọpẹ́ mi pọ̀ màmá Fìyìfólúwa aya Adéjọbí ọmọ ọlọ́jọ́ bí ó yá ṣàmà gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ kó já padà sóṣogbo nílé ọkọ rẹ̀ aya Adéjọbí ọmọ ọba lọ́ṣogbo òròkí o ọmọ tẹ̀fọ́n wá ṣo ogun Ọ̀yọ́ lọ́dún ni wọn ò relé mọ́ ọmọ dúburú bàbọ́bà ọmọ London lóde ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rọ ọwọ́ bàbá yìí ti múná roko Òṣogbo òròkí àsálà ọmọ àròdẹ̀dẹ̀ bí àrò ìrè ni mo gún ọmọ àwíṣẹ́ aró níbẹ̀ lóṣogbo fi ń hun nílọ Ọ̀ṣun níbẹ̀ lóṣogbo fi ń hun nílọ òròkí àsálà ọmọ táwọ́ gbẹja ọmọ ẹ̀yà tí ń ṣe púpẹ́ mú ọmọ akèrègbè ṣókun ẹ̀mú dẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ èsúrú ni wọ́n jẹ̀sùn lóṣogbo àkàrà ni wọ́n jẹ̀sùn níjẹ̀ṣà èsúrú bàbà ni wọ́n jẹ̀sùn lóròkí ọmọ àròpẹ̀tà wọ́n gbà á bẹ́rẹ̀ mi bá pẹ̀tà ẹ dákun ẹ mọ̀ ṣe gbà á lọ́wọ́ mi Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ mo kórè yèyé fọ̀ṣun omi o Ọ̀tà o ẹ̀rìn o àgbà o Adébùkọ́lá bẹ́tì rẹ̀ bá wá já má mi kàn bàbá ní pẹ̀rí ọmọ bàbá mi rẹ̀ Ọ̀túnba Adéyínká Alálàdé lónìí kí ọ bàbá wa Alálàdé ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ torí pé orúkọ la fi ń pọ̀ baládé ẹ̀yin lọ́mọ Ọ̀yọ́ mọ̀ láàfin òjò pàṣẹ kẹrẹmọdà àmọ́ àtìbá bàbá mi Alálàdé wọ́n ní wí fún ọ wọ́n ní ọdọọdún ní sápẹ́